ẹ̀yin àyànfẹ́ kú kalẹ̀. Ohun tí Olúwa fi sí mi lọ́kàn láti pín pẹ̀lú wa fún ọjọ́ tí ó pọ̀ díẹ̀ ó ní àwọn ìṣòro ẹ̀dá, àwọn ìṣòro ilé ayé, àwọn làlúrì tí àwa ènìyàn tí à ń dojúkọ. Nínú ìwé mímọ́, ìwé Jóòbù orí 14 ní ẹsẹ̀ 1, ó ní èèyàn tí a bí nínú obìnrin ní ọlọ́jọ́ díẹ̀ ni ó sì kún fún ìpọ́njú. Èèyàn tí a bí nínú obìnrin ọlọ́jọ́ díẹ̀ ni ó sì kún fún ìpọ́njú. Ẹni tí a bí nínú obìnrin ọlọ́jọ́ kúkúrú ni ó sì kún fún ìpọ́njú. Ìpọ́njú yẹn náà ni àwọn wàhálà, àwọn làlúrì tí ó ń bá ènìyàn ní àtàrí wípé èèyàn wọnú ayé yìí wá. Mo sì fẹ́ jẹ́ kó yé gbogbo àwa tí a jẹ́ èèyàn wípé tí a bá ń sọ̀rọ̀ àwọn ìṣòro tí ó ń bá ẹ̀dá yìí, òótọ́ tí ó dájú tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ ni wípé àwọn ìṣòro yìí wọ́n gògò, wọ́n sì pọ̀. Ọlọ́run ò sì dá wa fún ṣòro, ṣùgbọ́n a bára wa nú ẹ̀. Tí a bá dẹ̀ fẹ́ máa wá bo ni orísun ìṣòro ti wá, ó wáyé nígbà tí baba ńlá wa Ádámù, nígbà tí ó jẹ èso tọ́lọ́run ní kó má jẹ, tí ó ṣàìgbọràn sí Ọlọ́run. Ọlọ́run dẹ̀ wá gégùn fún ìyá ńlá wa, ó gégùn fún baba ńlá wa, ó gégùn fún ilẹ̀ tá a wà lórí ẹ̀ yìí, Ọlọ́run gégùn fún. Ègún yẹn ló wá bí gbogbo làlúrì tí àwa ọmọ adarí wọn tí à ń là kọjá. Kí ọ̀rọ̀ yìí bá lè yé wa, torí pé Ọlọ́run ó fẹ́ ká bọ́nú àwọn wàhálà yìí, torí ẹ̀ ló fi rán ọ̀rọ̀ yìí sí wa. Àwọn ìṣòro tí ó ń dojúkọ àwa ẹ̀dá yìí mo pín sí ipa méjì. Àwọn ìṣòro bíi 10 ni mo fẹ́ sọ tí màá dẹ̀ máa yànnà wọn kọ̀ọ̀kan, ṣùgbọ́n 10 yẹn mo wá pín sí méjì. Ìpín àkọ́kọ́ ni àwọn ìṣòro tó gbajúgbajà tó jẹ́ pé gbogbo ayé ló ń yọ lẹ́nu. Ìṣòro tó jẹ́ pé ó kárí ayé, ó kárí gbogbo èèyàn. Èèyàn bá jẹ́ aláwọ̀ dúdú, bá jẹ́ aláwọ̀ funfun, ẹ̀yàkẹ́yà tí yìí pé èèyàn jẹ́, èèyàn kàwé tàbí ó kàwé, èèyàn lájú tàbí ó lájú. Àwọn ìṣòro tí ó pa wá pọ̀ jẹ́ pé kárí ayé ni. 4 sì ni wọ́n. 4 ẹ jẹ́ n sáré kà wọ́n fún yín. 6 tó kù, àwọn ìṣòro tí ò kárí, àwọn ìṣòro tó jẹ́ ọ̀tọ̀ lórìn ní fún kó wá wá. Ó ṣeé ṣe kí ìwọ máa nípìn nínú ẹ̀ tàbí kó nípìn nínú kan, ṣùgbọ́n 4 tí mo kọ́kọ́ fẹ́ sọ yìí ó kárí ayé. Ìṣòro àkọ́kọ́ ni ìṣòro àìlọ́lọ́run. Ibi gbogbo lágbàáyé ni ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn ajé èèyàn yìí ni àti lọ́lọ́run. Àwọn kan ò lọ́lọ́run. Èmi lọ́lọ́run, mo rà àánú gbà. Àwọn kan náà bíi tèmi náà wọ́n rí àánú gbà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò tí ì rí àánú ní Ọlọ́run ọ̀run, ní Ọlọ́run ní ayé wọn. Ìṣòro àkọ́kọ́ nìyẹn. Ọ̀ràn sí ni èèyàn máa ṣẹ̀sìn kó má lọ́lọ́run ní Ọlọ́run, ó máa ní Ọlọ́run ní bàbá. Ìṣòro àkọ́kọ́ ni. Ìṣòro ńlá dẹ̀ ni, olórí ìṣòro ni, ó ní mo fi ṣàkọ́kọ́. Ìṣòro kejì ni ìṣòro ẹ̀sìn. Bẹ́ẹ̀ni, àwọn ẹ̀sìn tá à ń sìn yẹn, ìṣòro ni wọ́n jẹ́ fún àwọn ọmọ èèyàn. Àyànnàná ẹ̀ torí pé Ọlọ́run ò dẹ́sìn kankan lẹ̀, àwa èèyàn làwa ń di ẹ̀sìn. Ọlọ́run ò dẹ́sìn lẹ̀. Ìṣòro ẹ̀sìn. Ibi tí ẹ̀sìn ṣe ọmọ adarí wọn ọ̀pọ̀ ju ire tó ṣe wá lọ. Ìṣòro kẹta ó ní ìṣòro ìjọba, àwọn tó ń ṣàkóso lé wa lórí. Tí ẹ bá wò ó dáadáa, tí a bá tanná wò ìṣòro ẹ̀dá, ìdá 9 nínú ìdá 10 ìṣòro tó ń dojú kọ wá lápapọ̀ lágbàáyé tí ó bá jẹ́ ó lọ́wọ́ ẹ̀sìn àtọwọ́ ìjọba nú. Bẹ́ẹ̀ni, lọ́wọ́ ẹ̀sìn àtọwọ́ ìjọba nú. Ẹni pé tí kì í bá ṣe ẹ̀sìn ló fi jàǹbá yẹn ṣe wá, a jẹ́ pé ìjọba ló fi ṣe wá. Ìṣòro kẹrin, má gbàgbé, ìṣòro àkọ́kọ́ tí mo pè ní ìṣòro tó gbajúgbajà ní ìṣòro àìní Ọlọ́run. Ìkejì ni ìṣòro ẹ̀sìn. Ìkẹta ó ní ìṣòro ìjọba. Ìkẹrin wá ní ìṣòro ẹ̀ṣẹ̀. Ìyẹn náà gbajúgbajà. Ibi gbogbo náà ti ń káde alẹ́, ibi gbogbo téèyàn wà alẹ́ ti rí ẹ̀ṣẹ̀.
bẹ́ẹ̀ ni èèbó ń dẹ́ṣẹ̀, èèyàn dúdú ń dẹ́ṣẹ̀, gbogbo ẹ̀yà ni ẹ̀ṣẹ̀ wà. Nínú gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń sọ yìí inú ẹ̀jẹ̀ wa ló wà. Ẹ̀jẹ̀ tí ń sàn nínú wa ló ní ẹ̀ṣẹ̀ nínú. Bẹ́ẹ̀ ni gbogbo wa pátápátá ni wọ́n bí lẹ́yìn ẹlẹ́ṣẹ̀, là sì ń dẹ́ṣẹ̀. Ẹnìkan ṣoṣo ló wáyé wa tí ò dẹ́ṣẹ̀ rí, kò lẹ́ṣẹ̀ nínú, kò dẹ́ṣẹ̀ rí, òun náà ni Jésù Kristi. Ìṣòro tí ó wá jẹ́ karùn-ún, mẹ́rẹ̀ẹ̀rin yẹn mo pè ní ìṣòro tó gbajúgbajà, ìṣòro tó kárí ayé. Àwọn ìṣòro mẹ́fà tí wọ́n fẹ́ mẹ́nubà yìí nìsín, ó ṣeé ṣe kó kàn ẹ́, ó ṣeé ṣe kó má kàn ẹ́. Mẹ́fà yìí kò kárí ayé, yẹn ni pé kì í ṣe pé gbogbo èèyàn ló ń ṣe. Ìṣòro ìkarùn-ún ni ìṣòro àìmọ̀ ibi tí Ọlọ́run fẹ́ kí n gbé. Àìmọ̀ ibo ni Olódùmarè yàn fún mi láti òkè wá kí n gbé. Ọlọ́run dá èèyàn nínú ọgbà Édẹ́nì, ó sì fi sínú ọgbà Édẹ́nì ibi tí Ọlọ́run fi ní gbogbo nǹkan nínú ọgbà Édẹ́nì yẹn ni gbogbo ohun tí èèyàn ó lò ló wà. Ṣùgbọ́n nígbà tí baba ńlá wa ṣe àṣemáṣe, Ọlọ́run lé kúrò ńbẹ̀. Àtìgbà yẹn ni èèyàn ti ń tàràrà tó sì ń tàràkà káàkiri. Ó ń wá ọ̀nà láti bá àìní oúnjẹ, àìní ohun mímu, àìní aṣọ wíwọ̀, ilégbèé, ààbò, ìpamọ́ àti béèyàn ó ti jéèyàn láyé. Nítorí yẹn àwọn nǹkan àìní yẹn náà wà ní àwọn ẹ̀sìn dúró lé lórí. Táwọn ẹ̀sìn ń pariwo fún wa náà ni pé tó bá wà nínú ẹ̀sìn, gbogbo àwọn nǹkan tó ń wá yẹn ó rí torí pé n téèyàn ń fẹ́ n ló bí ẹ̀sìn. Téèyàn ń fẹ́ tọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ló bí ẹ̀sìn. Ìṣòro kẹfà ni ìṣòro iṣẹ́. Ẹ máa gbọ́ táwọn èèyàn sọ pé òun ò níṣẹ́ lọ́wọ́, òun òrókò wá jẹ. Ẹ lè gbọ́ nígboro ayé kẹ́nìkan sọ pé iṣẹ́ tí Olódùmarè rán mi wáyé wá sí ni mo fẹ́ ṣe. Àìníṣẹ́ lọ́wọ́, àwọn èèyàn sáfẹ́ kí òkèlè wọn pọ́n, fẹ́ rọwọ́ tì bọnu. Ìṣòro kan náà ni ìṣòro iṣẹ́ oníṣẹ́ kan Ọlọ́run fẹ́ kí ìwọ ó ṣe láyé. Bẹ́ẹ̀ ni oníṣẹ́ kan tí wàá ṣe tó jẹ́ wípé ibẹ̀ ni wàá ti ní ìmúṣẹ. Ìṣòro kan nìyẹn, á yanjú ẹ̀. Ìyẹn náà fẹ́ kárí ṣùgbọ́n kò kárí nítorí pé ọ̀pọ̀ ni ò tiẹ̀ dẹ̀ mọ́. Nígbà tí Ọlọ́run mú Ábúráhámù wá sínú ọgbà, ó sọ iṣẹ́ tí ó máa ṣe, ó ní máa ṣọ́ ọgbà yìí, ó sì máa ró. Genesis orí 2:15-16. Máa tọ́jú ọgbà yìí, ó máa ró, máa ṣọ́, máa ró. Iṣẹ́ t'Ọlọ́run fún sí ni. Lẹ́yìn ìgbà yẹn ló ṣẹ̀ tó sọ ní tí ó jẹ. Ló ṣẹ̀ sọ ní tí ó jẹ. Ìṣòro keje tó jẹ́ ìkẹta nínú ìṣòro tí ó kárí, ó ní ìṣòro àìlówó lọ́wọ́. Kì í ṣe gbogbo èèyàn ní ò lówó lọ́wọ́. Àìsí lówó lọ́wọ́ yẹn náà ni ò jẹ́ kí àwọn àjẹ àmú àgbélékógun rẹ̀ ó yanjú. Àwọn ìṣòro tí ó jẹ́ dandan ni fún èèyàn. Àwọn ìṣòro á jẹ́ dandan ni kí èèyàn jẹun. Ọ̀ranyàn ni kí èèyàn gbé ilé. Ọ̀ranyàn ni. Kódà mo tún gbọ́ gan pé àwọn tí ń sùn ní abẹ́ bíríìjì, àwọn gan tún ní láńlọ́ọ̀dù tí ń gbowó lọ́wọ́ wọn abẹ́ ìrísẹ́. Wọ́n ní láńlọ́ọ̀dù tí ń gbowó lọ́wọ́ wọn lábẹ́ bíríìjì. Ìṣòro ni. Tẹ́ bá ti rí ọmọ èèyàn tí ń sùn ta, yóò tún ríta yẹn sùn lọ́fẹ̀ẹ́. Owó ni òní. Ìṣòro mìíràn ó ní ìṣòro àìní ènìyàn gangan láti bá ènìyàn pàdé. Èèyàn láláìní, àwọn àìní tí èèyàn ní ọ̀pọ̀, ó kọjá àìní tágọ̀ ara fẹ́, ó yàtọ̀ sí àìní ààbò. Àìní ààbò ó sì tún yàtọ̀ sí àìní tí ẹni tinú wa ń fẹ́, ẹni tá a jẹ́nu ó fẹ́ kan fẹ́ràn, òun náà sì gbọ́dọ̀ fẹ́ràn. Ó fẹ́ tọ́jú, ó fẹ́ fọkànbalẹ̀. Àwọn àìní yẹn, àìní pé èèyàn fẹ́ jéèyàn láyé. Àìní pé èèyàn fẹ́ jéèyàn láyé. Àìní yẹn ó ń bẹ nínú ọkàn ìsàlẹ̀ ẹkùn èèyàn. Èmi ò mọ̀ gbọ́dọ̀ wáyé kí n mẹ́rì. Ìmọ̀ gbọ́dọ̀ wáyé kí n báráyé fọwọ́ tì. Àwọn ìṣòro kan nìyẹn. Ìṣòro yẹn ìyẹn náà ló ń mú kí
olúkúlùkù máa wábi tí ó tẹ̀rí gbà sí ń ló bí àwọn àìní iná bí pé wọ́n gbọ́dọ̀ bẹ̀bẹ̀ jayé, ó gbọ́dọ̀ ráyé gbé, àràgbé láyé, oríṣiríṣi gbogbo àwọn nǹkan yẹn ó kún ayé. Ìkẹsàn-án nínú àwọn ìṣòro tí ó ń dojúkọ àwọn èèyàn ní ìṣòro ìlera. Kì í ṣe gbogbo èèyàn lára ẹ̀ ò yá, ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn ọmọ èèyàn ni ò ní ìlera tó pé. Bẹ́ẹ̀ ni ìlera àìsàn yàtọ̀ sí àrùn. Àwọn kan wà tí àìsàn ń bá wọn fínra, àwọn kan wà tí àrùn ń yọ lẹ́nu. Àwọn àìsàn kan sì wà, àwọn àrùn kan wà tó pé wọn ò gbóògùn. Bẹ́ẹ̀ ni kódà bẹ́ẹ̀ fẹsẹ̀ létọ̀ gan bákan náà ni ó rí. Àwọn àìsàn tí ò gbóògùn èbó, kò gbóògùn àwọn alálùpàyídà, kò gbóògùn àwọn babaláwo, kò gbóògùn kankan. Bẹ́ẹ̀ ni àwọn àìsàn yẹn wà lóníranran. Ìmíì sì wà tó jẹ́ pé ipá òyìnbó ká, ògùn èbó ká, ṣùgbọ́n àwọn èèyàn ò rówó rà á. Bẹ́ẹ̀ ni wọn ò rówó rà á. Kì í sí ìyẹn náà ò kárí ṣùgbọ́n ṣòro ni, ara ṣòro ni tí ń dojúkọ mi èèyàn, ara làlórí tí ń dojúkọ mi èèyàn ni. Ìtí ó wá parí ẹ̀ ìkẹwàá ò ní ìṣòro ègún tó tẹnu Ọlọ́run wá sórí èèyàn àti ègún tó ti ẹnu èèyàn wá sórí èèyàn ẹlẹgbẹ́ rẹ̀. Àwọn yẹn náà wà ń bẹ̀ nígbà tẹ́ bá rí tí ẹnìkan ráre nígboro ayé, tẹ́nìkan wà lọ́wọ́ tí ò wá, tó wà lọ́fà tí ò fà, tó wà ní fọnáfọ́nṣu tí ò rí súnmú wáyé, tí ò rí súnmú wálé. Tí wọ́n bá tanná wáyé ẹ̀ dáadáa, ó ṣeé ṣe kó jẹ́ pé ègún kan ló ń ṣe lọ́sẹ̀. Ègún kì í jẹ́ kéèyàn ó tẹ́gbẹ́, ègún kì í jẹ́ kéèyàn ó lùyọ, ègún máa ń sọ ṣiṣẹ́ àsọdọ̀lẹ́ ni. Àwọn ègún yìí dẹ̀ wà ní tòótọ́ tí ó ń jẹ àwọn ọmọ èèyàn. Bóyá ìkànnú àwọn nǹkan tí à ń sọ yìí ó jẹ́ titi ẹ̀ tó jẹ́ pé ìṣòro tó ń kàn ẹ́ bí ẹnìkan nìyẹn. Jẹ́ nǹkan wá sọ fún ẹ torí gbogbo èyí ni màá mú ní kọ̀ọ̀kan nínú àwọn fọ́nrán tí ó tẹ̀lé àwọn wọ̀nyí tí a máa wò ní kọ̀ọ̀kan ní sísẹ̀ntẹ̀lé. Nǹkan tí mo kàn fẹ́ kó fi dá gbogbo yín lójú ni pé àpòrò fún ìṣòro ẹ̀dá, àpòrò fún làlúrí ènìyàn ò ní Ọlọ́run ọ̀run nìkan ò ní ó lè gbà wá. Òun sì ṣetán láti fi wá pamọ́ nínú ìdààmú, ó ṣetán láti gbà wá nínú gbogbo ìṣòro, ó ṣetán láti dá sí wa nínú gbogbo làlúrí tí a bá wà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọlọ́run ṣetán láti sọ wá jí ní àkókò ìṣòro. Ọlọ́run yìí tí a wá ń sọ yìí tóun ṣetán láti gbà wá yìí, ọ̀nà kan ṣoṣo tá a fi lè gbà dọ́dọ̀ ẹ̀ náà ni Jésù Kristi ní èmi ní ọ̀nà, èmi ní òtítọ́, èmi ní ìyè. Ó ní ẹnikẹ́ni kò lè wá sí ọ̀dọ̀ Baba kò ṣe nípasẹ̀ mi. Ọ̀nà àbáyọ lọ́wọ́ ìṣòro kì í ṣe ẹ̀sìn ò lè yọ ẹnikẹ́ni nínú làlúrí ayé. Bẹ́ẹ̀ ni kódà ẹ̀sìn ń dákún ìṣòro ẹ̀dá ni, òótọ́ mo sọ fún yẹn. Ẹ̀sìn ń dákún ìṣòro ẹ̀dá ni. Ẹnìkan ṣoṣo tó wá yà wá ya ìṣòro, tó wá yà wá ya ìyọnu, ó ní Jésù Kristi. Òun ò mẹ́sìn wá, ìjọba Ọlọ́run ló mú wá. Ìjọba ọ̀run yẹn tó bá sì dé sínú àyà wa, ọ̀ràn yẹn ni pé a bọ̀ nínú làlúrí. Tẹ́rí ẹ̀ bá kó gbàdúrà, Jésù Olúwa wa máa gbénú ọkàn mi. Mo fẹ́ bọ́nú gbogbo àwọn làlúrí ayé yìí. Mi ò fẹ́ rábájá mọ́nú ayé. Mi ò fẹ́ kí ìṣòro ayé yìí kó bá mi fínra kí n dẹ̀ wá bá kú kí n tún wá lajú sọ́run àpáàdì. Gbanigbani ní ọ Jésù wá gbà mí, ó jẹ́ ẹ̀rá àánú gbà. Mo sáàdì ọ́ Olúwa, mo sáàdì ọ́. Ó gbọ́ pé ìwọ nìkan náà ló lè yọ mí, ìwọ nìkan yọ mí. Ọlọ́run ni à ń pè ní lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Ìwọ Olúwa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Yọ àwọn èèyàn rẹ náà dààmú wọn. Ògo ni forúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ kú kalẹ̀ ẹ̀yin ènìyàn Ọlọ́run. Mo fẹ́ pè yín sí ìdánilẹ́kọ̀ọ́ ìgbáradì fún ìrìn àjò àyànmọ́. In fact, mi ò ṣe mọ̀ wípé kankan bẹ tó ń pè ní ìrìn àjò àyànmọ́. Ọ̀ǹtì tí mo tó dé bíbà yìí ni Olúwa tó ṣí mi lójú láti mọ nǹkan tó ń pè ní ìrìn àjò àyànmọ́. Èmi fọkàn sí wípé ẹ̀kọ́ tó máa ń sọ pé èèyàn ń sọ̀rọ̀ nípa àyànmọ́, èmi rò pé ẹ bá ti ṣe ń rìn, táwọn Yorùbá bá ti ṣe wáyé la ṣe máa rí nǹkan kan, àwọn ìgbàgbọ́ téèyàn nínú rẹ̀ pé
èèyàn ti ń gbègbè ayé àyànmọ́ náà lọ díẹ̀díẹ̀ náà nìyẹn. Mi mọ̀ wípé ó jinlẹ̀ ju nǹkan tí èmi fi ọkàn sí lọ nígbà tí mo débẹ̀. Gbogbo ẹnikẹ́ni tí ó wá sáyé yìí, mò ń tẹnumọ́ fún yín, ni ó ní àyànmọ́ kan tí Ọlọ́run fẹ́ kó múṣẹ. Tí a bá máa padà sọ́dọ̀ Ọlọ́run tí a rí èrè tí a sì gbọ́ ní ẹnu olùgbàlà pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, a gbọ́dọ̀ ní òye kí ni wọ́n rán wa wáyé wá ṣe, ká dẹ̀ rí pé a ní ìmúṣẹ ohun tí a rán wa wáyé wá ṣe. Ẹ̀kọ́ yìí kì í ṣe ìdánilẹ́kọ̀ọ́ bíbélì, kì í ṣe ilé ẹ̀kọ́ bíbélì. Ohun tó ní í ṣe pẹ̀lú ayérayé wa òun ni Ọlọ́run bá wa sọ bẹ́ẹ̀ ni ó sì máa bá yín sọ. Ní ìgbà kan rí, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti lọ sí Bible school kan lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan ní ìlú Ọ̀yọ́. Ṣùgbọ́n sí náà a kàn mọ̀ pé a nímọ̀ bíbélì ṣàkálá lórí wa ni. Àwọn gánṣẹ́ tí máa ń gbé pé àṣẹ ti bígbà táwọn gánṣẹ́ ti di local champion ni wá, bígbà tó yẹ pé náà ti wà ń bẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo débì ni mo mọ̀ wípé mi ò tí ì jámọ́ nǹkan kan. Ẹni tó pọ́n rẹ̀ lé bíi pé àwọn òun náà ti jẹ́ nǹkan, lóòótọ́ olórin ni mí, wípé èèyàn ti fọkàn sí wípé èèyàn náà ti ń gbègbè ayé mímọ́. Ṣùgbọ́n nígbà tí mo rìn nínú ẹ̀kọ́ yẹn, mo rí pé àsán mi tiẹ̀ ní ìmọ̀ kankan níbì kankan. Àsán tí Jésù gan bá dé gan, Ọlọ́run ló mọ ibi téèyàn gan lè yọjú sí. Ṣùgbọ́n nígbà tí mo débì, mo rí òkodoro tí a ń pè ní Olúwa gangan. Àwọn ẹ̀kọ́ yìí ní onírúurú ni Ọlọ́run ti ṣètò sílẹ̀ fún wa láti ṣe ayé yín pé, láti ṣe ìgbéyàwó yín pé, àti láti mọ kí ni tí ẹ ó ṣe àtàwọn ìgbésẹ̀ tẹ́ ó gbé tí ẹ fi ní ìmúṣẹ nínú ìgbé ayé. Mo mọ̀ pé Ọlọ́run ló dìídì rán mi wá síbí báyìí. Èmi tó yẹ pé èmi àti olólùfẹ́ mi nígbà kan rí, ìgbé ayé tí à ń gbé náà ni wípé ìgbé ayé eku àti olóńgbò. Tí àlàáfíà bá jọba ní ọ̀sẹ̀ kan, so láàrin oṣù kan a lè máa gbé ìgbé ayé tí ò sí àlàáfíà. Ṣùgbọ́n nígbà tí mo dé ibí báyìí, mo rí wípé ìgbé ayé àlàáfíà jọba láàrin ìdílé wa. Bí mo ṣe wà, mo máa ń bínú gan, mo máa ń bínú, but àwọn ìbínú style tó ń sọ pé ìbínú mímọ́, tó yẹ pé mi ò mọ̀ pé kò ṣe nǹkan tó ṣe. Gbọ́ngbà tí mo ríra mi nínú ẹ̀kọ́, mo gbé ó jẹ́ nǹkan tó dùn mí lọ́kàn pé ìyẹn ni pé mo kàn ń rìn bí ẹni tí ò lórí ni. Mo rọ̀ yín, ẹ̀yin ọmọdé, ẹ̀yin àgbà, ẹ̀yin ọkùnrin àti obìnrin, ẹ wá forúkọ sílẹ̀ 2000 naira ní fọ́ọ̀mù ẹ gbà. Kí ni Ọlọ́run fẹ́ fún ayé yín gangan? Kí ni Ọlọ́run fẹ́ kẹ́ fi ayé yín jó? Kándù ayé ń jó lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Níbi tí kándù ayé tèmi jó dé yìí, kálébì náà ti mọ̀ tipẹ́tipẹ́ ni. Ṣùgbọ́n kò bá dáa kẹ́yìn náà wá báyìí kẹ́ ẹ jẹ orí ọ̀fẹ́ yìí. Yé rin ìrìn àjò tí ò pé ọmọ. Nígbà tí èmi fúnra mi tí mo wá sí ibi ẹ̀kọ́ yìí ló jẹ́ kí n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tí à ń rìn ó jẹ́ ìrìn àjò asán. Ìrìn àjò tó jẹ́ pé ẹ̀yìn rẹ̀ ó lè má ní èso tàbí ní èrè fún àwa gan ní ayé àti ní ọ̀run. Tí a bá wá sí ibi ẹ̀kọ́ yìí, á ní oríṣiríṣi ìrírí, bóyá nípa ìdílé ni, bóyá nípa iṣẹ́ wa ni, bóyá nípa ìgbé ayé wa nípa ti tẹ̀mí, bóyá nípa ìgbé ayé wa nípa ti tara. Àwa gan lè dàgbà sí nínú ẹ̀mí. A ó bẹ̀rẹ̀ ní oṣù kìíní January 2025, a ó dẹ̀ parí ẹ̀ ní oṣù kejìlá December 2025. Ní sátidé kejì ní gbogbo oṣù la ó máa pàdé. Ìyẹn ni pé a ó máa pàdé ní sátidé kejì ní oṣù kìíní, sátidé kejì ní oṣù kejì títí dé oṣù kejìlá. Aago 7 àárọ̀ sí aago 7 alẹ́ òní ìpàdé yìí ó máa wáyé. Ìyẹn ni pé wákàtí 12 la fi máa wà níwájú Olúwa ní gbogbo ọjọ́ sátidé kejì. Ní àkóbọ̀ ní ààyè náà ni a ó ti pàdé ní Gosin Court. Ẹ sì rántí wípé ọ̀ràn yẹn ni kí ẹ fi orúkọ sílẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ yìí. 20,000 naira ò ní owó tí ẹ ó san fún ìdánilẹ́kọ̀ọ́. Owó ẹ̀kọ́ kọ́ la fẹ́ gbà lọ́wọ́ yín. Owó oúnjẹ tí a máa fún yín ní àkókò tí a bá fi ń jókòó. Àwòye pé kò ní dára kí a jókòó fún wákàtí 12 ká má rí nǹkan jẹ. Ẹ sì wá san owó fún ìwé ìgbaniwọlé 2,000 naira ni. Ìyẹn ni 2,000 péré. Ó lẹ́ ò fi orúkọ sílẹ̀ tí wọ́n á fún yín ní ìwé ìgbaniwọlé. Ìyẹn ni pé gbogbo tí ẹ ná nínú ẹ̀kọ́ ọ̀hún kò ju 22,000 lọ, 2,220. A pè yín kí ẹ wá, mo sì gbàgbọ́ pé ìbùkún Ọlọ́run ó ń dóde yín ní ìpàdé yìí. Má gbàgbé pé January la ó bẹ̀rẹ̀, oṣù kìíní 2025 yìí a ó bẹ̀rẹ̀ ní sátidé kejì. Ṣùgbọ́n kó tó di sátidé kejì yẹn, o ti gbọ́dọ̀ gba ìwé ìgbaniwọlé, o sì ti gbọ́dọ̀ san 20,000 tí a ní kí o san yẹn. Ìgbà yẹn ló fi hàn wá wípé nítòótọ́
ó ní ó fẹ́ kẹ́kọ̀ọ́. Lórúkọ Jésù yóò dára fún yín. Àmín.